ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí tó wá ti gbẹnu tán báyìí o lórí ọ̀rọ̀ àwọn ọmọ NURTW àṣírí èkó bọ̀bọ̀ kan jáde àwọn tó sọnù voice note yìí ó lágbára gidi gan ni tẹ bá gbọ́ gbogbo àwọn oríṣiríṣi allegation tó fi ń kan MC Olúọmọ Akeem Lókèsì àti àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lórí ikú tọ́ba bẹ́ẹ̀ dẹ̀ tó tún ní wọ́n fẹ́ ní kàn lọ pa Koko Zaria náà ẹ wo ọ̀rọ̀ ìgbẹnu tán ẹnu oníkàn láti máa gbọ́ ẹ wá nǹkan fìdílé nǹkan ẹja àjọgbọ́ lẹ́nu arákùnrin tó bẹ̀rẹ̀ sí ń tú àwọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn àṣírí ńláńlá lóríṣiríṣi ó wá jẹ́ bẹ́ẹ̀ ni ó jẹ́ bẹ́ẹ̀ kan báyìí sìn àwa mọ̀ bí ta máa kọjú sí ó láwọn kan wà ó láwọn ló ń fi owó dí àwọn ọ̀gá ọlọ́pàá lẹ́nu ó lóun dẹ̀ rẹ́dí àti tọ́ka àwọn tó ṣekú pa Tọ́ba àwọn tó fẹ́ ṣekú pa Zaria àwọn tó fẹ́ ṣekú pa àwọn èèyàn kọ̀ọ̀kan nu wọn ẹ wò ó ibi tá a máa kọjú ọ̀rọ̀ yìí sí àti ìmọ̀ báyìí. This is DG Naija, don't forget to subscribe, like and share. òun ni Àbọ̀lọ́rẹ́ gan fi èsì padà pé tẹ bá ní ẹ̀mọ̀yàn ròpù ni oríṣiríṣi nǹkan la máa tú jáde lórí mátà yìí ẹja àjọgbọ̀ lẹ́nu arákùnrin tó fi voice note ilẹ̀ olóhùn ti pè wọ́n títí wọ́n ní wọn gbé fóònù tí wọ́n bá gbé fóònù voice note yìí òun á release ẹ̀ fún wọn káwọn náà fi ti gbọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹja àjọgbọ̀. àṣírí èkó yẹ kí n fọ̀rọ̀ ségò ilé ẹsẹ̀gbẹ́ kan ṣètìlú àṣírí èkó yẹn òun rèé o àṣírí èkó yẹn rèé o now ibo lè kí n ti bẹ̀rẹ̀ voice àṣírí èkó ní alẹ́ yìí ẹ kọ́kọ́ tán now ṣètìlú àṣírí èkó yìí bí a ti bá ti sọ̀rọ̀ ni kí n máa mú ọ̀rọ̀ ẹ̀ wá. Ibo ni kí n ti bẹ̀rẹ̀ náà ṣé kí n lọ bẹ̀rẹ̀ látòkè àbí òkè ṣáà ń bẹ̀rẹ̀ láti ibì kan ẹ kọ́kọ́ gbọ́ láti ibi. o ti pa ojú ẹ ti mọ ẹ ti pa ìwà àtọ̀gẹ́ Musiliu ẹ ti pa bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn àwa mọ̀ yín gbogbo bùkátẹ́fẹ́ ń lò wá ẹ̀ gbogbo ẹ̀ làwọn èèyàn máa ń wọ́n ọlọ́pàá máa ṣe investigation máa mú ya ẹ̀ o ò jẹ́yàn ọmọ láyé ẹ̀ bá gbé bẹ́ẹ̀ o tọ́ba ti kú jù ẹ̀ tó yẹ bá ń pè pé wọ́n ló bá rẹ́yìn ó ti rẹ́yìn pàtẹ́mì àti níjọ́ ń ṣọ̀rẹ́ àtolú ọmọ tójọ́ ga mi bẹ́ẹ̀ ṣe nìyẹn ẹni olórí burúkú ṣé dandan ni ṣé bàbá yín lọ́wọ́ Lagos State fún ni ẹ ti pa bẹ́ẹ̀ máa ń sọ létí mi pé máa pa ẹ ti pa bẹ́ẹ̀ máa ń sọ létí mi wá àti Musiliu bẹ́ẹ̀ máa ń ṣe pé máa pa ẹ ti pa olórí burúkú olóṣì kí ló ń jẹ tí ò tán ẹ tó sọ ẹ déèyàn ayé ìyá ẹ máa bàjẹ́ ni. àwọn táàkì ń bá yín pààyàn o àá wà lẹ́kọ̀ọ́ ẹ̀yìn tẹ́ pààyàn kiri wà àti Musiliu ọmọ èèyàn tẹ́ tíjọ pa mi ò sá o ní kíni mo sá o gbágbó mi máa ṣe voice fún ẹ o ní jèrè ẹ máa ní ọdẹ fẹ́ ṣe fún yín o bọ̀ ẹ̀yin náà máa rí ti yín ọlọ́pàá dẹ̀ máa gbé yín commissioner of police tó ń gbowó lọ́wọ́ yín wọ́n fẹ́ pa Zaria last week olóòmọ lọ́jọ́ kò ti commissioner of police ò lè yẹn ẹ̀yin olóòṣì táyé yín máa bàjẹ́ tìrantìran sowó iṣẹ́ tó kọ́ yín yẹn tẹ́ ń ṣe gbówó lẹ́ máa fi dí ó ń ṣẹjọ́ yín station máa ló fà tẹ́ bá ti ná 10 million tó yẹ kó náwó 20 million 15 million kó náwó sí case ṣẹ́yìn máa dúró mọ adúlé èèyàn tẹ́tí fún ọlọ́pàá gbé nítorí pé ọ̀gá ẹ̀ òun ló ra tẹlifíṣàn fún wọn káàkiri police station àwọn ọlọ́pàá ní kan ṣe ọ́ ti corrupt ẹ̀yin ò lè àwọn oṣù oníbọn àwọn oníbọn ẹgbẹ́ ẹ̀ báwo àṣẹ kò mọ àwọn náà máa jọ dájọ́ yìí bọ̀ àwa tó bá ti dé ọlọ́pàá náà máa fi gbé ẹ̀. ó máa gbé ibi tó wà investigation máa dọ́dún ẹ̀ èmi ò ní kàn ti fẹ́ ṣe fún ẹ o èmi là Àṣírí Èkó mo ò ní kàn ti fẹ́ ṣe fún ẹ bọ̀ èmi máa tẹ̀lé yín dẹ́wọ̀n tó máa fi lọ dá tó máa fi fire squad àbí life imprisonment lọ́ máa dá fún yẹn yín lòsì ò ní jèrè ayé ìyá ẹ̀ máa bàjẹ́ ní ìwọ Bush tó ń lọ Bush àti Jòmó gbogbo yín tẹ́lẹ̀ kọ́ lọ pa Zaria ní 2 weeks àbí 3 weeks ago tí wèrè commissioner of police ẹ̀ gbowó lọ́wọ́ yín ẹ ríran wò ẹbí ọdún ọdún ẹbí fẹ́ ṣe fún ẹ̀mí oṣù oníbọn o àwọn ọmọ yìí kò lè ní bọ̀ ẹ̀ ríran wò àmì táwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ wọn tó bá tún ṣe dé tọ̀lẹ̀ koko ìwọ àtọ́jú ọmọ Musiliu ẹjọ́ mọ́ pa ẹni. mo sọ
mo sọ fún stage àmà títí wọn gbọ́ ni mo sọ fún tọ́ba náà wọn gbọ́ ni àwọn náà máa sọ fún pé Rashidi mo ní mo ti ṣe pẹ̀lú yín rí nǹkan tí mo yẹ sá fún yín náà nìyẹn kẹ́ máa pààyàn àwọn tájọ́ ń ṣe ẹ̀sọ́ owó Musiliu ọ̀gá ẹ̀ bẹ́ẹ̀ bá plẹ̀ fún kọmíṣánná àwọn ayé yín jọ máa bàjẹ́ pọ̀ ni o Musiliu ọ̀gá ẹ̀ ó yẹ yín àwa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ọmọ ẹ̀ ní mí èmi ni mo yẹ kó mọ Saheed Elegushi èmi ni mo jẹ́ kí Bọ́lá mú lọ tó bá pọ́ lórí burúkú nìyẹn náà kò kàn ní ìjà ti di kíní bọ̀ pé wọ́n ní ṣe investigation yẹn ọmọ ṣe o ẹ mọ̀ pa ẹ̀ nítorí pé wọ́n ní problem yín ṣé kò kàn ní problem yín. ó dàn bẹ́ẹ̀ ó dàn ó yẹ kí n ti kọ́ ọ̀tẹ̀ kò tí ì wàhálà ẹ̀ kò tí ì play èdè dàjì voice sì yapa o now ó ní ìwọ ló ní kí Bọ́lá mú Olúọmọ lọ sọ́dọ̀ Elegushi àṣìǹbọ̀ ń bẹ̀ yẹn náà má wọ̀rí mọ̀ pé àlíà ẹ̀ gan mọ̀ kí yẹn náà gbádùn ó máa dá ẹ lóhùn Bọ́lá àlíà ẹ̀ máa dá ẹ lóhùn Rashidi Èkó máa ṣẹ̀wọ̀n sórí ìtò ìṣìwà yẹn mi mọ àwọn tó ń bẹ̀bẹ̀ fún ẹ o ó ní commissioner of police náà mọ àwọn tó ń pààyàn tó bá dẹ̀ ti pààyàn tán wọ́n máa ń gbówó fún commissioner of police so make sure pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí o máa sọ fún commissioner of police Lagos State yẹn o torí pé mo máa ń sọ fún yín pé ẹ sì máa gbọ́nà ọ̀rọ̀ sí pọ̀ ẹ sì máa farabalẹ̀ gbọ́ o Akeem ló gbà tí tó bá kú the next tó gbé fóònù Rashidi Èkó gbé fóònù òun fún ìṣẹ̀lẹ̀ ń gbọ́ yìí ó ní Akeem no case àti Olúọmọ ló pa Tọ́ba pé àwọn ló pa Tọ́ba accusation ẹ̀ tó kọ́kọ́ mú wá nìyẹn o lẹ́lẹ́ẹ̀kejì ẹ ti máa gbọ́dẹ́lẹ̀ o ó wá ní bó ṣe máa ń pààyàn nìyẹn ọmọọṣẹ́ lòun jẹ́ Solúọmọ gbogbo bó ṣe máa ń pààyàn gbogbo ẹ̀ lòun máa tú jáde gbogbo ẹ̀ lòun máa sọ fún commissioner of police gbogbo ẹ̀ lòun máa sọ fọ́lọ́pàá Rashidi Èkó ó ti wà lọ́dọ̀ ọlọ́pàá ń sìn máa sọ gbogbo ẹ̀ Rashidi Èkó àti àwọn tó ń tẹ̀lé ẹ báyìí máa sọ gbogbo ẹ̀ fún ọlọ́pàá báyìí ó ní ó ti pààyàn púpọ̀ ń ṣojú ẹ èèyàn púpọ̀ tó ti pa jọ má tiẹ̀ sọ púpọ̀ kó sọ méjì mẹ́ta sọ fún ọlọ́pàá pé no case o Musiliu Olúọmọ o ó ti pààyàn báyìí ṣojú ẹ ó pààyàn báyìí ṣojú ẹ ó pààyàn báyìí ṣojú ẹ bá wa sọ fún ọlọ́pàá o so now ó tún wá ní Jomo àti Bush àti commissioner of police wọ́n jókòó bóyá sọ́nà ní àtúntún play pé bọ́n ṣe fẹ́ pa so ọ̀gá ọlọ́pàá máa wà lórí ìjókòó wọ́n dẹ̀ máa plan bọ́n ṣe fẹ́ pa Zaria ok wọ́n ní ṣẹ́rí wọ́n àṣẹ o ṣẹ́rí àwọn olórí burúkú yìí gbogbo ohun tó ń sọ yìí ó ń sọ ní sọ pé ẹ ṣe máa padà gbọ́ o ẹni ẹ̀kọ́ ni mo fi ṣe ó mò ń bọ̀